Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń sọ ìròyìn tá a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó kúkú jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa kúkú dúpẹ́ bí ẹ ṣe ń like tẹ́ ń share tẹ́ ń bá wa pín káàkiri tẹ́ sì ń wò ojú tẹ́ sì fi ń wò kò ní fọ́ ojú etí tẹ́ sì fi ń gbọ́ kò ní di. Ajíbádé Emmanuel náà ni oníròyìn yín fún títí òní. Ìròyìn tí mo sì mú wá fún yín ni Amẹ́ríkà àti Iran tún kọlu ara wọn. Ìjà ní òkun Hormuz túbọ̀ gbóná. Ìbànújẹ́ àti ìbẹ̀rù títú kún agbègbè òkun Hormuz lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran tún bẹ̀rẹ̀ sí í kọlu ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, ìṣẹ̀lẹ̀ tuntun yìí ṣẹlẹ̀ lẹ́yìn tí ọkọ̀ ojú omi oníṣòwò kan ní òkun Hormuz kọlù. Lẹ́yìn náà, Amẹ́ríkà sọ pé wọ́n dáhùn pẹ̀lú ìkọlù sí àwọn ibi tí wọ́n sọ pé Iran ń lọ fún iṣẹ́ ológun. Iran náà kò fi ọ̀rọ̀ náà sílẹ̀. Àwọn aláṣẹ ní Tehran sọ pé wọ́n dáhùn sí ìkọlù náà pẹ̀lú àwọn ìbọn àgbélébùú àti ọkọ̀ òfurufú àìlálùbẹ́. Wọ́n ní wọ́n dáàbò bo orílẹ̀-èdè wọn àti ohun tí wọ́n gbà pé ó jẹ́ ètò wọn. Òkun Hormuz jẹ́ ọ̀kan lára àwọn ojú ọ̀nà omi tó ṣe pàtàkì jùlọ ní ayé. Ọ̀pọ̀ epo rọ̀bà àti àwọn orílẹ̀-èdè máa ń gbà ibẹ̀ kọjá. Ìdí nìyẹn tí gbogbo ayé fi máa ń fojú sókè sí ibẹ̀ ní gbogbo ìgbà tí ìjà bá ṣẹlẹ̀. Àwọn amòye sọ pé ibi ìjà náà bá tẹ̀síwájú ó lè ní ipa lórí owó epo rọ̀bà, iye ọkọ̀ ojú omi tí ń rìn lójú omi àti ọjà ní ọ̀pọ̀ orílẹ̀-èdè. Àwọn olórí Amẹ́ríkà sọ pé ìdí tí wọ́n fi ṣe ìkọlù náà ni láti dáàbò bo àwọn ọkọ̀ ojú omi oníṣòwò àti láti jẹ́ kí ojú ọ̀nà omi náà wà láìsí ewu. Ní ẹgbẹ́ Iran, àwọn aláṣẹ sọ pé wọn kò ní gbà kí ẹnikẹ́ni fi agbára mú wọn. Wọ́n tún sọ pé bí ó bá tún kọlù wọ́n, wọn yóò tún dáhùn. Lẹ́yìn ìròyìn náà, ọ̀pọ̀ orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí ń ké pe àwọn ẹgbẹ́ méjèèjì pé kí wọ́n dákẹ́, kí wọ́n yan ọ̀nà ìjíròrò dípò ogun. Wọ́n ní ogun lè fa ìpalára sí ọ̀pọ̀ ènìyàn tí kò ní ọwọ́ nínú ìjà náà. Àwọn amòye lórí ìbáṣepọ̀ orílẹ̀-èdè sọ pé àlàáfíà ní ọ̀nà tó dára jùlọ. Wọ́n ní bí àwọn olórí bá jókòó sí tábìlì ìjíròrò, ó lè ràn wọ́n lọ́wọ́ láti dín ìjà náà kù. Ọ̀pọ̀ ilé-iṣẹ́ tó ń lo epo rọ̀bà sì ń tọ́jú ohun tó ń ṣẹlẹ̀ pẹ́kípẹ́kí. Wọ́n ní bí ojú ọ̀nà òkun Hormuz bá ní ìṣòro, ó lè ní ipa lórí ìpèsè epo sí ọ̀pọ̀ agbègbè ayé. Títí di àsìkò tí à ń ṣàkójọ ìròyìn yìí, ìjà náà sì ń fa ìbànújẹ́. Àwọn olórí lágbàáyé sì ń ṣiṣẹ́ láti rí i pé àwọn ẹgbẹ́ méjèèjì padà sí ọ̀nà àlàáfíà. Ní ìparí, ọ̀pọ̀ ènìyàn káàkiri ayé ń gbàdúrà pé kí ìjà náà máa bá a gbòòrò sí i. Wọ́n ní àlàáfíà dára ju ogun lọ nítorí ogun máa ń fa ìpàdánù ẹ̀mí, ìbẹ̀rù àti ìṣòro fún ọ̀pọ̀ ìdílé. Báwo ni a rí mọ́ fún orí ìròyìn tí òní? Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa ká lọ. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.